أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. أدوك فلان الحمد لله أسين فالنبي محمد صلى الله عليه وسلم. Oníbẹ̀rù Ọlọ́run ni ó láti bọ̀tán. Ẹnìkan ò ní ṣàdédé gúnlẹ̀ sébùté òfo àfi kó jálábòsí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tó jẹ́ pé bẹ́ẹ̀ bá fẹ́ báyàn ṣe torí Ọlọ́run ni, bẹ́ẹ̀ bá sì ní báyàn ṣe mọ́ torí Ọlọ́run náà ni. Ẹ jẹ́ á jọ gbọ́rọ̀ yìí kí n tó wá fún ní kọ́mẹ́ǹtì. Yọ̀kọ̀lú kò wá tán bí. Yọ̀kọ̀lú kò wá tán bí. Kò lẹ́nu nìbàdàn, kò lẹ́nu lẹ́kọ̀ọ́. Yọ̀kọ̀lú kò wá tán bí. Ilé ẹjọ́ ti gbé bench warrant lé Saheed ọmọ Shittu lórí o. Àwọn Ogo Ilorin la ṣiṣẹ́ débẹ̀. Ọlọ́run wá gba ìyànjú tiwa. Ọlọ́run tẹ́wọ́ gbà. Àníkájá ó dúró kẹ́kọ̀ọ́ dúró. Ká múrù ẹ̀kọ́ ká ìlàjà lọ́wọ́. Ọ̀rọ̀ yóò ní ṣe é wọ̀. Mo kí gbogbo ọmọ Ogo Ilorin pátápátá. Ní máa padà sí aburú. Mo kí ọba ìlú Ìlọrin. Torí gbà tí Saheed Shittu bọ́ síta bí ọ̀pọ̀lọ́ inú òjò lánàá. Ó bẹ̀rẹ̀ sí pariwo ọba Ìlọrin. Ó ti gbàgbé pé òun sọ pé ní òfo lọ́ba ìlú Ìlọrin. Ẹni tí wọ́n bá ń kí bí wọ́n ṣe ń kí ọba Ìlọrin tiwa, ó lẹ́ni òfo ni wọ́n máa ń kí bẹ́ẹ̀. Ó ní kí wọ́n da omi tútù sórí ilé mọ́mù. Mọ́mù Gàmbàrí, ìmọ̀ọ́mù mọ̀lẹ́. Kò sẹ́ni tá a fi ṣeré nínú àwọn aṣíwájú wa nílùú Ìlọrin. Bàbá ń Gàrígà, Àdìó, mo bọ́lá jí bàbá ń Gàrígà. Ẹ̀sìn ẹ̀kú àṣeyọrí. Àfà Sàkámọ̀ ẹ̀kú àṣeyọrí. Ẹ̀rí pé ìgbà tá a lé àwọn Al-Fulani ọmọ àlè Ìlọrin kúò. Ìgbà tọ́lọ́ yọwọ́ àwọn sáàkì kúò láwo. Ẹ wo Saheed ọmọ Shittu ọgbàdàn wa. Ilé ẹjọ́ ti gbé bench warrant lé Saheed Shittu lórí. Alhamdulillah. Ntí mo fẹ́ kí àjọgbọ́n náà nìyẹn. Ọmọ tó sọ̀rọ̀ yìí mi ò mọ̀. Ohun ẹ̀ kàn jọ ohun tí mo ti gbọ́ rí. But ó ń dárúkọ ẹgbẹ́ kan, mo mọ ẹgbẹ́ yẹn. Ẹgbẹ́ yẹn ló wá gbéṣẹ́ fún. Ẹ̀yin ẹgbẹ́ tẹ́ gbéṣẹ́ fún ọmọ tó sọ̀rọ̀ yìí, ẹ lè má rí èèyàn sọ fún yín tipẹ́tipẹ́. Ẹ gọ̀ gan o. Òdodo ọ̀rọ̀ bí ọmọ ìyá àsọkúsọ ní sí rí. Ìfẹ́ tí mo ní sí yín ló jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ gọ̀. Ẹ ń bá rù mí jà, inú yín sì ń dùn. Ìdùnnú yẹn wá pọ̀ débi pé ẹ wá gbé èèyàn dìde kó lọ rìkọ́ọ̀dì. Orúkọ mi wá wà nú ẹni tẹ́ ẹ torí ẹ̀ rìkọ́ọ̀dì. Ó tó ní tí odidi ìlú ò fi fẹnu kò lé yín lórí pé ẹ gọ̀. Bẹ́ẹ̀ bá ṣe bá rú eléyìí jà, àálẹ́lẹ́ yóró lọ ni. Ṣé ẹ rí pé ẹ ponú? Okay. Ẹ ń dìfẹ́ǹdì bàbá wa ọba Ìlọrin. Ẹ ń dìfẹ́ǹdì bàbá wa ìmáàmù Ìlọrin. Bàbá wa ọba Ìlọrin àti bàbá ìmáàmù Ìlọrin yẹn wọ́n wá kí yín káre lórí pé ń bá mi jà bí. Nítorí pé mi è sọmọ Ìlọrin mọ́. Orí yín ò pé.
so àfáà Al-Fulani lẹ̀ ń bá jà tó pọ̀ tó yẹn. So ẹ̀yin dẹ̀ ń defend Ìlọrin. Kódà so àṣeyọrí ni pé wọ́n fún àfáà Saheed Shittu ní best warrant àbí kílẹ̀ pé àṣeyọrí tiyín nìyẹn. nígbà tẹ́ ẹ gbé ta lọ lọ́hùn ebi kèfèrí lòun in tó jó fún yín ní yínú sẹ́rẹ́ lè wàláhì àti bọ̀tán rẹ̀ ò lè ṣe sóore fún yín. wọ́n fún ní best warrant kí wọ́n lọ gbé wá àǹso ṣé bí wọ́n bá wá dájọ́ lọ tí wọ́n bá dájọ́ bọ̀ sí wọ́n nìkan lọ pa ni yàtọ̀ sí pé wọ́n nìkan lọ tì í mọ́lé ó tán lẹ́yìn yẹ kí ló tún kù. ṣé bí kí a fi fìlà péré yín má ba àwẹ̀wò ẹ̀tẹ́ ń gbẹ̀yìn la fi sọ pé ẹ yọ̀ǹda ẹ̀. ìdí ni wípé kò síwò ebú tẹ́lẹ̀ ni wọ́n bú àwọn bàbá wa lónìí tó tó yìí tí wọ́n bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bá ànábì bá wá dá lámùdúkú ò tá làwọn bàbá wa ń tẹ̀lé. gbogbo àwọn àfá àgbà ló torí àfá alimi ni sheikhu alimi tó fi dórí bàbá àtòní adamallahu hayatahu sheikhu wallahu ya'zumuka minan nas. tẹ́ẹ̀dẹ́rí wọn tí a bá kèfèrí kan jà àbí wọ́n bá láìmọ̀ká kan jà wọ́n fẹ́ kó ju tọwọ́ ẹ̀ tí ń ṣe tí ò dálẹ̀ ni. ọlọ́run kì í fìyà jẹni lẹ́yìn àforíjì. títúbá téèyàn ò bá túbá tíyà bá fi dé ìlọ́lọ́mọ bínú sí. òun ni la yanfa'u nadamatu ba'da al-khusran. so ẹ wá ń pe èmi lọ́mọ àlè wàláhì ẹ̀yin lọ́mọ àlè. iṣẹ́ àwọn ẹni rẹ̀ kọ́ lẹ gbé dání o gbèsè àwọn ẹni rí dání o. àwọn ẹni rí wọ́n máa tọ́jú àmójúkúrò àtàforíjì ilẹ̀ dé gbogbo ẹ̀ṣẹ̀ ní. àwọn tí wọ́n tọ́ àwa nìyẹn, àwọn tí wọ́n bí wa nìyẹn. sí gbogbo àwọn sàbámọ̀ sàkámàjè tẹ́ ń gbé síwájú àwọn bàbá wa, wọ́n bú bàbá wa Ọba Ìlọrin, wọ́n bú bàbá wa Ìmáàmù Ìlọrin, ọ̀rọ̀ dìtìrìn, ọ̀rọ̀ òpònú. so ìyẹn ni ẹ fẹ́ máa fi skáàmù àwọn ẹ fẹ́ máa fi skáàmù dídí irú wa, ẹ fi skáàmù ìlú. ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bú ẹni ó bá ga ni. ya ayyuhal ladhi nuzzila alayhi dhikr innaka lamajnun. wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe yẹn ni. ṣé bí ẹ mójúkú ẹjọ́ máa bá tiẹ̀ lọ nítorí ó kọ táwa gbé sórí tó jó oko ẹ̀sìn ẹjá practice ń tá a gbé dání, ṣe bí ń tá a wí tó dìjà nìyẹn. tí ẹgbẹ́ tọ́lọ̀ ń fẹ́ fi mí tú yín láṣìírí àbẹ́mọ̀ kọ́lọ̀ ń fẹ́ lò mí láti fi tú yín láṣìírí nìyẹn. ẹ ń bá rù mí jà, ẹ wá ń torí mi gbéyàn lọ stúdíò kó lọ máa rìkọ́ọ̀dì nítorí pa ní pé ẹ fẹ́ nìyí lẹ́jọ́ mọ̀ bá tiẹ̀ lọ. tẹ́ bá fẹ́ báwí ẹ báwí lọ́nà míì. ẹjá practice Islam tí ń bẹ lára wa, ẹjá practice ìwà àwọn àgbàlagbà yẹn. kó tọrọ àforíjì kí gbogbo ayé orí sótán. ní ta wí ta fi dẹlẹ́sẹ̀ nìyẹn. irọ́ Ọlọ́run fẹ́ tó àṣírí tìyín ni. Ọlọ́run fẹ́ fi hàn gbogbo àwọn àgbàlagbà tẹ́ ń parọ́ fún pé ẹ ṣe nítorí Ọlọ́run. ẹ jáwọ́ di apọ̀n, ẹ gbómi lákaná,
ẹ fẹ́ defend Jalabi ọ̀rọ̀ Jalabi ń bà yín nú jẹ́ ilé kéwú tó wó tí ń wó kò bà yín nú jẹ́ bí a ṣe mú gbogbo àwọn ọmọ àfà kọ̀ọ̀kan tí wọ́n ń ká ìkákúka mọ́ wọn lọ́wọ́ kò bà yín nú jẹ́ nígbò tí para wọn níyín ta ló sọ pé àfà Saheed Shittu ṣe dáadáa gan-an ta ló sọ fún yín bẹ́ẹ̀ ṣebí ni mo tún sọ yìí níjọ́ tọ́rọ̀ ń horu gan tí àfà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ta ló yìn dòní tó bá ti kan ẹyọ kan yẹn wàláhì yìí ní kí àfà kù sẹ́yìn lórí ẹ̀ torí ń ṣe làfà yọ wisdom kúrò nínú setting ṣe ń jọ náà nígbò wá ní òun ò sí bẹ́ẹ̀ mọ́ àsìkò lẹ́yìn wá dìde àwa ní ẹ dákun ẹ jẹ́ á ṣàforíjì ni torí ọ̀rọ̀ ẹ̀sìn ẹnu ń kún ẹ̀sìn wa púpọ̀ ẹ jẹ́ á ṣàforíjì ni ìyẹn lẹ wá torí ẹ̀ mú mi pọ̀ mọ́ ọ̀rọ̀ tí kò nítumọ̀ lẹ wá ránrú eléyìí jáde ní wọ́n ń wíwíkúwí ní ń perú wa lọ́mọ àlè ọmọ àlè ní gbogbo yín ọmọ àlè ní yín àwọn tẹ́ ẹ ní wọ́n bí yín ẹ ń parọ́ mọ́ wọn ni àwọn kọ́ ni wọ́n bí yín ọmọ àlè ní yín iṣẹ́ tẹ́ ẹ rán sí mi ni mo dá padà fún yín yẹn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.